Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ayé tẹ́lẹ̀dùmarè gbélé ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ bíṣó, mojúbà lọ́wọ́ àjẹ́ o. Ó kẹ́yìn ènìyàn mi, mo tún dé lónìí bí mo ṣe máa ń dé. Mo lémi ní ò mọ wá ẹ̀yin lẹ́ ò mọ gbọ́ mi ní agbára Elédùmarè wò ní fi ọ̀kọ̀ọ̀kan nínú wa ṣe àwátì. Aráyé ò ní rí wa mú, ọ̀tá ò ní rí wa gbé ṣe, a ò mọ borí ọ̀tá, a ò mọ borí ẹni bí. Mo á yọ̀ǹda àṣírí kan fún yín lónìí, mo á bùn yín ní iṣẹ́ kan lónìí. Iṣẹ́ yìí là ń pè ní oògùn àríyọ̀, oògùn àríyọ̀, oògùn àríyọ̀ ìfẹ́ràn. Oògùn àríyọ̀ ìfẹ́ràn ni mo wá fún yín lónìí, àbí ká pè ní oògùn àríyọ̀ àrídọ́nà. Mo kí ènìyàn náà tó wáyé pé ẹ darapọ̀ mọ́ YouTube channel yìí nìyí, ẹ káàbọ̀ sí Dr. ọmọ ọ̀dọ̀ àgbà TV. Ẹ̀yin tá a ti jọ ń bára wá bọ̀ tipẹ́tipẹ́, mo kí ẹ̀yin náà ẹ kú ìfọmọnìyàn ṣe. Ìfẹ́ tẹ́ ní ṣe ewé àtegbò. Elédùmarè ṣe pín ewé àtegbò ní káàkiri gbogbo àgbáláyé tó jẹ́ pé kò sílùú tẹ́ ẹ dé tẹ́ ò ní rí ewé ńbẹ tẹ́ sì ní rí egbò ńbẹ. Gbogbo ẹ̀yin ènìyàn pátápátá Elédùmarè á pọ́n yín lé, àlùbáríkà ò sì ní kúrò lára yín àtẹ̀mí náà. Má ṣe mọ̀ yí pé ilẹ̀ Yorùbá Ògùn ìtàn ń pè lógùn ó jẹ́ nǹkan tó gùn ni. Tá a bá ń lórí YouTube channel yìí tí yẹ pé ẹ̀ ń fi iṣẹ́ mẹ́ta kalẹ̀ lójoojúmọ́ fún ọdún 10, Ògùn òsú lè tán, a ó tún mọ rí iṣẹ́ fi kalẹ̀ lọ ni, tó túmọ̀ sí pé Ògùn gùn gidi gan. Ohun tó gùn náà ń pè lógùn, èèyàn lè sọ tán, a ó sì máa sọ lọ ni. Mo sì dúpẹ́ lọ́wọ́ èèyàn tẹ́ ń fi nǹkan ránṣẹ́ sí mi. Ẹlòmíì akàwò ṣùṣù akà mẹ́sẹ̀gì mi, hello doctor, thank you for your kíní kan, send me your account. Ẹni 50 ó send, 100 ó send, ẹni 30, ẹni 10, ẹni 5,000 wọ́n bùn mí pé gbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín, Elédùmarè bò ní padà lẹ́yìn yín, ẹ ṣé gidi gan. Lónìí mo fẹ́ fún yín ní oògùn àríyọ̀ yìí, iṣẹ́ yìí dáa jù fẹ́ràn lọ, ó dáa ju ẹ̀yọ́nú lọ wàláì. Pàṣẹ mọ̀ yí pé irú èèyàn rẹ̀ lọ́bẹ̀ àfi tí yẹn bá tọ̀ wò ìyẹn fi máa dùn tí irú pọ̀ sára ọbẹ̀. Ògùn yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé béèyàn bá ń lò láyé kò síbi tá a lè dé tí wọ́n ti lè rí wa wà láwọn ò mọ iyọ̀ mọ́ wa ni. Bí ó sórí wa ayọ̀ bá jẹ́ rí wa ayọ̀ mọ́ wa ni. Kódà bí kó jẹ́ pé ẹ̀ ń lọ sí òde, ẹ fẹ́ gba yìí níbẹ̀, ẹ fẹ́ kí gbogbo aráyé gba àwọn tó bá wà níbẹ̀ kán máa rí yín dùn, kán máa rí yín láàrin dáná, kán sì máa rí kán máa yọ̀ mọ́ yín, kán máa nífẹ̀ẹ́ yín. Tẹ́ bá lọ sáì lo òde, wàláì ò ní tẹ́. Bí ọmọdé bá rí yín ayọ̀ mọ́, bàgbàlagbà bá rí yín ayọ̀ mọ́, ìdí nìyẹn tí mo fi ló dájẹ́ ìyọnú lọ. Iṣẹ́ yìí bọ́lọ́jà bá ń lò ó lọ sídìí ọjà rẹ̀, wọn ò mọ iyọ̀ mọ́ láti wá ra ọjà ni. Bí obìnrin bá ń lò, àwọn ọkùnrin ò mọ iyọ̀ mọ́. Bí ọkùnrin bá ń lò, àwọn obìnrin náà yóò mọ iyọ̀ mọ́. Iṣẹ́ yìí dára gidi gan. Gbogbo ìlú tá a bá wà, ìlú tá a bá dé, wọn ò máa tẹ́wọ́ gbà wá níbẹ̀, gbogbo tá a bá náwó sí yóò máa ṣeéṣe fún wa. Ẹ̀yin ènìyàn mi fẹ́ ká lọ jìnnà lórí iṣẹ́ yìí, mo fẹ́ sọ bá a ṣe máa ṣe fún yín. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín gan o, mo kí yín gidi gan. Ẹ ṣe bí a ṣe ń tẹ̀léra wa lọ. Kí ni èròjà iṣẹ́ náà? Ẹ lọ bá mi wá orí akọ àparò. Ẹyẹ kan là ń pè lẹ́yẹ àparò. Ẹ lọ bá mi wá orí rẹ̀ ẹyọ kan. Orí akọ ẹ̀gà, ẹyẹ kan náà ní jẹ́ ẹ̀gà. Ẹ lọ bá mi mú. Òwú tútù, ẹ̀ǹpẹ́ méjì lòwú. Òwú akẹsẹ́ wà, òwú tútù wà. Pàṣẹ mọ̀ pé òwú tútù yìí náà là ń pè ní òwú gidi, nítorí òun gẹ́gẹ́ lójúlówó òwú. Òwú tútù yìí nìkan lọ bá mi mú, funfun rẹ ní òkè, kì í ṣe ewé òwú gangan, kì í ṣe ewé o. Iyọ̀ díẹ̀,
àti egbò wọ́wọ́. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká jó. Bàbá jó tán ẹ̀rọ sínú ìsasùn ẹ̀rọ sínú àdó ìjàmọ̀ kan. Tá bá fẹ́ lo iṣẹ́ yìí lọ síbi kan, bá fẹ́ lò á fẹ́ lò kó wà lára wa lówùúrọ̀. Ẹ jẹ́ ká tó díẹ̀ sọ́wọ́ nínú ẹbu yìí, ẹ jẹ́ ká mọ̀ pé gbólò báyìí wípé àríwọ́wọ́ ni ti wọ́wọ́, àríyẹ̀yọ̀ ni ti yọ̀, òwú kìí là kínú bí olóko, ẹ̀rín ṣẹ̀ṣẹ̀ ní ti ẹ̀gà, ọjọ́ tí àparò bá fojú kolóko, ẹ̀rín ṣẹ̀ṣẹ̀ ní ń bú sí, ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọmọdé ń yọ̀ mẹ́yẹ, bí obìnrin ọkùnrin ìlú bá rí mi ká mọ yọ̀ mọ́ mi, ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọmọdé ń yọ̀ mẹ́yẹ, àjẹ́ ni oṣó ni èmèrè ni ẹlẹ́bọ lóògùn ni àlùfáà tó bá ti rí mi ká mọ yọ̀ mọ́ mi, ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọmọdé ń yọ̀ mẹ́yẹ. A ó wá fa ńlá díẹ̀ lára iṣẹ́ yìí, a ó wá bu díẹ̀, a ó wá fi ra orí wa díẹ̀, a kàn fi ra wá ju orí wa díẹ̀ báyìí, òjò báyẹn lọ, òjò bá ń lọ, wà láìtàláì súnmọ́ bìlẹ̀ àlìyàsílámì yọkọ́ kúrò níbẹ̀. Kọ̀ǹfàmù ní iṣẹ́ yìí, tested and kọ̀ǹfàmù ni, ó dájú, ẹ lọ dán wò. Mo ń lọ o, mo tún padà wá bọ̀, ó dìgbà.